أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم. الله أكبر. أراكم ما بينوسي توري الله. Ó tó bí ọjọ́ mẹ́ta tí a ti ń jíṣẹ́ àwọn àgbàlagbà ó ti wá jẹ́ kí ó rẹ̀ kó rẹ̀ mí bákan kọ́lọ́ mọ́sá wọ́n láwọn afáwà kọ́lọ́ mọ́sá jẹ́ àárín yín pẹ́sà. Bámi àgbà al-imaman ọlọ́run níjó burú fún yín láíláí. Ìkàlẹ̀ yìí ìdùnnú àtayọ̀ ló kó o jọ pẹ̀lú ògùn ọlọ́run ìbànújẹ́ ò ní tú ká láíláí fún yín sà. Bámi àgbà ayé pé ọlọ́run mọ́sá jẹ́ kí àárín yín pẹ́sà. Albarka wala tóbi anabuwa Muhammad gbogbo yín àgbàlagbà pátápátá mo wá kí bàbá wa àgbà afá wa àgbà bámi àgbà Jágbe ẹ̀rọ̀mọ̀já ní ṣéwù gbogbo abiyamọ tó náà fẹ́ ní ògo nínú gbogbo ọmọ tóbi pátápátá kó bá ń pẹ́rọ ṣéwù kó lókè dáadáa àpàdà sábúrú tó bá sọ̀rọ̀ ẹ̀ di aṣọ ọlọ́run níjẹ́ bá wọn wọ̀ sá tó bá sọ̀rọ̀ ẹ̀ di fìlà ẹ̀ ní bá wọn dé láíláí kó sọ̀rọ̀ ẹ̀ di máìkì ọlọ́run níjẹ́ bá wọn gbà mú láíláí alibarika ọlá tóbi anabuwa Muhammad mo wá fẹ́ alibarika àwọn gbogbo àwọn bàbá wa mo fi kẹ́yìn gbogbo bàbá mi mo kí gbogbo yín pẹ̀lú gbogbo assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. ayakumullah sa bàbá mi ti ṣe mí lọ́wọ́ báwọn mo kí gbogbo àwọn afa láti inú ọgbà markazu Saada تحت رعاية فضيلة الشيخ عبد الواسع الإلاوي kọlọ kó wọlá nàbí kọlọ masa jaari yín pẹ́ gbogbo yín yálà sàlátù mú kí yín pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatulahi wa barakatuhu. gbogbo yín baba lásàlátù bákan náà mú kẹ́yìn náà pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum assalam wa rahmatulahi wa barakatuhu. mú káwọn alifáwọ̀ àgbà tí wọ́n bá wa darí ètò alifáwọ̀ Abdul Warith ọlọ́run masa jẹ́ kí a rí yín pẹ́ kọlọ masa jẹ́ kí a rí yín pẹ́ alibarika àwọn àgbàlagbà tá a jọ ń wá yẹn kọlọ wọlá nàbí kọlọ masa jọ kan gbogbo wa wala hawla wala quwwata keyboard ẹjọ bá ń gbé sókè kó lò kéde ẹ sí. bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin. Bọ́lá tí mo wé ìyẹn ẹja jọ wọn wí ẹ wí fún sáà nàbí báyìí kájọ máa sọ pé bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin bí Muhammadin. Jama'atan kibodi jama'atan wajudan haibatan wajalalan wa abisonitu min dha bahjatan wajamalan jamaluka unsun haibatun wa muhabbatun fa anta atamul mursalina kamala wa kulluhum هذا المكارم والعلا وما كالإمام الهاشمي رسالة محمد 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 محمد
أباك إلهي ما يفوت مقالا وأنت وأبوك البدع والزهد فانتهى إليك خديم وما منك منالا بمحمد بيروي له كمان بمحمد 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 torí ìjọba àsìkò gbogbo èèyàn ẹ̀dá kan jáde dé sórí ẹsẹ̀ kájọ yẹn náà Muhammad. أهلا وسهلا بكم مرحبا جمعية العلم فوق الربا سلوككم مثل كيز الآيات ورؤيتكم تعجب لموجبا الله فأهلا وسهلا بكم مرحبا جمعية العلم فوق الربا سلوككم مثل كيز الآيات ورؤيتكم تعجب لموجبا akí wọlé bá wà àgbà Al-Ilawi olówó orí wa ló wọlé yẹn lágùn torí ọlọ́run tàn nábì má sọ fún mi pé kí n má kú sínú fi àfa wa. ìlàlíhùlà ìlàlíhùlà Ilawi ìlàlíhùlà ìlàlíhùlà Ilawiya ìlàlíhùlà ìlàlíhùlà Ilawi ìlàlíhùlà ìlàlíhùlà Ilawi. sọ wípé Al-Ilawi láṣọ wa àwa náà ṣàlàṣọ wa ọlọ́run má dá wa sí lótútù láṣọ wa má bàa mọ́ wa lára Al-Ilawi láṣọ wa àwa náà ṣàlàṣọ wa ọlọ́run má dá wa sí lótútù láṣọ wa má yà mọ́ wa lára. Bóyá Al-Ilawi láṣọ wa àwa náà ṣàlàṣọ wa Al-Ilawi láṣọ wa o àwa náà ṣàlàṣọ wa ọlọ́run má dá wa sí òtútù láṣọ wa má yà mọ́ wa lára Al-Ilawi láṣọ wa ya Rabbi àwa náà ṣàlàṣọ wa Al-Ilawi láṣọ wa o àwa náà ṣàlàṣọ wa ọlọ́run má dá wa sí òtútù láṣọ wa má yà mọ́ wa lára. àwa sínú òtútù láṣọ wa má yà mọ́ wa lára. mo kí wọlé ìmọ̀ Jabalul Balagha ودع موصل الأدب ودريعة علمية لكل من يحتاج إلى تسميم العلامة. bàbá wa àgbà ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà láti máa ṣe wọ́n nítorí pé ohun tí ọmọ fi ń jẹ́ ọmọ fún bàbá ẹ̀ náà ni kó máa ṣe bàbá rẹ̀ lọ kí bàbá sì máa bá wí àmọ́ láti gbà tá a ti wọ́n ń ṣe wọ́n ní wọ́n rí sí ìbínú lọ́jọ́ kan. bàbá wa àgbà Al-Ilawi ọlọ́run ṣe ní ìmọ́lẹ̀ fún gbogbo àwọn àfa kódà ẹni tó ń pera ẹ̀ ní ìmọ̀ọ́mù ó tún rí ní ìmọ́lẹ̀ kò sígbà tí wọ́n bá ń bẹ ní àyíká yín tí wọ́n ní máa mú bẹ́rẹ̀ kí wọ́n máa kẹ́kọ̀ọ́. mo kí yín torí wípé ìgbésí ayé yín kìí ṣe pé torí fáàrí lẹ ṣe ń dìbò ẹ̀ ẹ̀yin gbé ìgbésí ayé nítorí pé kí àwa ọmọ yín ká lè jẹ́yàn ni. àìmọye ìròyìn ní bàbá wa àgbà Imaman ni wọ́n ti ròyìn nítorí wọn ni wọ́n ti fi ròyìn bàbá wa àgbà ń kalẹ̀ tèmi náà sì bá bẹ́ẹ̀ bó o bá dé bẹ́ẹ̀ ni wàá máa wò kí bó o ló ti wá jẹ́ ó ṣe wá pọ̀ tó yìí àmọ́ àwa náà dé bá bẹ́ẹ̀ ọlọ́run tó ṣàánú yín báyìí tó ṣe yín ní ìmọ́lẹ̀ fún wa ọlọ́run gbé yín kalẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ orí pé kẹ́ ẹ máa tún wọn ṣe ẹ sì ń rí wọn yè wọ́n sì ń yè mọ́ yín lọ́wọ́ abẹ́ ọlọ́run
ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run dákun má ṣe bá jogún ẹ̀ fún àfa wa. Amina. wala la ilaha illallah. Àmín. alákùnrin àtòrí àsìkò ní sà mo ṣì ń bọ̀ lórí kíkiri mo kọrin wá fún yín sà kódà lẹ́yìn kọ̀ọ̀kan ni mo kọrin fún àwọn àfa wa mo fẹ́ sáré gbé máìkì yẹn fún bàbá wa tí wọ́n ń ṣe mọ́díwù lọ́wọ́ nítorí àsìkò bismillah. mo kí ìwọlé bàbá wa àgbà fadilatu sheikh abdulwasi al-ilawi adamallahu hayatakum kọ́lọ̀ masa jẹ́ kí a rí yín pẹ́sà ọlọ́ndàkọ̀ masa jẹ́ kí a rí yín pẹ́sà ọlọ́mọdà ìgbàlúmọ̀ yín lọ́wọ́ láíláí sà albarka la hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. gbogbo ẹ̀yàn ẹ̀dá kan ẹ já dìde kájọ yàn ná Muhammad ẹ já dìde kájọ yàn ná bọ̀ Muhammad gbólóhùn tá a fẹ́ wí á rí pé n tó kárí ni tá a bá ti wá ń wí yẹn ká máa mì sọ́tún ká máa mì sósì ká máa sọ pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. pátápátá lájọ wí ẹnjìnìá ìjọba ń gbé kíní sókè díẹ̀ ohun mi ti yá ọ̀rẹ́dì ẹjọ́ torí ọlọ́run ní dáyìí láàmú. tá a bá ti wá wù yẹn ká máa mì sọ́tún ká máa mì sósì tó bá ní kí ló dé sọ pé torí ànábì ni ká máa sọ pé o yé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah.
sọ lẹ́ẹ̀kan mo sọ fún yín wípé tọ̀tẹ̀ yìí á tún lé mo kí àfa wa Akọ́ládé Abdul Qayyum olólùfẹ́ mi olólùfẹ́ bàbá wa gba Imaman olólùfẹ́ bàbá wa Ilawi Ọlọ́run tó ṣe yín ní plain person ó ní kí kínú àfa mọ́ dáadáa sí gbogbo àwọn tí wọ́n bá ṣe Ọlọ́run ò ní jó bàjẹ́ fún yín láéláé Ọlọ́run wa pọ́n yín lé bẹ́ẹ̀ ti pọ́n wíwá yín lé fún wa lẹ́nìí Ọlọ́run wa fi àpọ́nlé fẹ́yìn náà wala la ilaha illallah la hawla wala quwwata illa billahi al-aliyyi al-azimi amin.